Africa Content TV. Park manager. Management. Park manager. Àti ara wa láti mọ kó ẹ̀kọ́. Gbogbo kò tí Ọlọ́run bá tó ẹ̀dá sí. Tí ẹ bá lépo kan tí ò bá ipò yẹn ò bá tẹ̀ lọ́wọ́. Tí Ọlọ́run bá wá fi ipò kan tó fi fún bẹ́ẹ̀ tó náà wà nínú gọ́ọ̀mẹ̀ntì yẹn. Ó ṣeé ṣe kọjọ́ wájú ẹ̀ kò dáa. Àmọ́ tí ẹ bá torí pé kò tán fún òun kéré ó wá yẹsẹ̀ síta. Yóò látàn. Yóò lùsì gbogbo ẹ̀. Àyè tó wà yẹn táyè yẹn bá ti padà wá lọ sún síwájú lọ́jọ́ iwájú sẹ́rí pé ẹni bẹ́ẹ̀ sẹ́rí kó ti lùsì. Onírú èjì ògbè. Wọ́n fún nípò dẹ́bùtì ó lóun ò fẹ́ ó lọ so ti yẹn sìn gbà tí wọ́n ti padà kó wá papọ̀ wọ́n ti fún ní 4 spice ó kúrò ń bẹ̀ ó bá wa ṣiṣẹ́ bí oṣù bí mẹ́ta tó gba sálárì oṣù mẹ́ta sí mẹ́rin ó padà sálọ ló fi lóun lọ sí kọ́ọ̀tù ṣé oyè tí ẹgbẹ́ tí ẹgbẹ́ lè bàbá èèyàn tó jẹ́ pé majority ẹgbẹ́ ni ẹnìkan mọ mí ni rẹ̀ sẹ́nìkan lè dá mí ní ẹgbẹ́ kò sí n tó bá ti di pé à ń jà fún ẹgbẹ́ kìí ṣe tẹnìkan mọ́. National headquarter ló ní tẹ́yìn gbé kiri tẹ́lẹ̀ fi ń fa wàhálà yẹn tí national headquarter bá dẹ̀ ti wá tó bá ti decide wọn ní final nítorí pé àwọn ni wọ́n ń jẹ́ ókọ tẹ́ fi ń pẹjọ́ so ti yẹn sìn ẹ jẹ́ kí gbogbo wa ká ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tí Ọlọ́run bá fún wa. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ní ọdún tí nínú 99 táláyì tó gbàjọba tó ní ká lọ fún mi ṣe síàmà ní Ògùnpa níṣó Èkó tó ní ká lọ dátò ìpínlẹ̀ fún mi. Mo ti lọ ṣe jíngù tí mo ti tọ́jú bá mi fi ṣèpolówó pé mo fẹ́ bẹ̀rẹ̀ ìṣèkó branch àmà tí wọ́n fà mí lé lọ́wọ́ ń gbà yẹn Aláàjì Yunusa Abátúndé ni wọ́n fà mí lé lọ́wọ́ ń gbà yẹn. Nígbà táwọn bàbá náà máa decide wọn ò padà fún mi lálága yẹn wọ́n ti ní ká kó gbogbo àwa tá fẹ́ jọjọ yẹn wọ́n ti ní ká kóra wa lọ sí branch adé branch yẹn ní Àpáta wọ́n ń pe orúkọ gbogbo àwọn olóyè wọn ò dákọ̀ mi èmi náà sì ní ká fi ṣe alága wọn ò dákọ̀ mi rárá. Àwọn táwájọ lọ́bẹ̀ wá bínú pé ẹni gangan ni lídà wọn ẹ̀ sì dákọ̀ bàbá rẹ̀ tí ò bá tẹ́ lọ́rùn kó jáde ta ní gbogbo bá dìde èmi náà bá dìde àwọn ọmọ tí a takó lọ tán pè lólóyè wọ́n ní ìtàwọn lọ́rùn. Àwa délé wa dọjọ́ kejì mo wá rò pé mo ti léèyàn lẹ́yìn tí gbogbo bá tẹ́wọ́ gba oyè yẹn tèmi nìkan dá jáde kò sí ìkankan bẹ̀. Àmọ́ gbà táwọn yẹn ti dìde tẹ̀lé mi tí tẹ́nìkan kan ò dó gba oyè lẹ́yìn ẹnìkan ṣoṣo tí wọ́n fún ní alága ìyẹn Bọ̀dá Kẹ́hìndé tó wà ní bẹ́yẹ lẹ́yẹ̀kùn lálẹ́ ẹ̀sìn lọ́yẹ́ onìkan ló jókòó. Mo á padà pé gbogbo àwọn yẹn ẹ lọ gba oyè yẹn tẹ́ bá ti gba oyè èmi náà ni mo wà níbẹ̀. Àwọn ọmọ yẹn wá padà àtiwájú lọ wọ́n ní sáà ti rẹ́dì àlá ti rẹ́dì wọ́n wá bẹ̀ sí ká oyè
mo dákọ̀ mi èmi ò sì lọ sọ́dọ̀ alájì tó kí láti lọ wọ́n kàwé yẹn tán wọ́n búra fún wọn mo bá náwó pé ẹjọ́ ṣé mo lè mọ́ wọ gáràjì àbí kí n mọ́ dẹ́ fàmẹ́tì gáràjì wọ́n ní mẹ́mbà ní mí wọ́n ní mẹ́mbà wọ́n lò ní mí wọ́n wá ń tọ̀ àbádúpẹ́ àbákùnlé mo ń wọ gáràjì mo ń jáde tó ti ń sìn kí mo fẹ́ fàyọ ẹ wá wo mẹ́mbà gbà náà ẹ wá wo tó bá délé ni.